Ẹ káàbọ̀ bàbá wa Àtàndá Tajudeen. Ẹ ṣé ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò bẹ́ ṣe ń wọlé. Ẹ ṣé sà. Sunday ti sọ fún mi pé òun ní kàn ta ilé kan báyìí ní lóṣogbo tó jẹ́ pé mo kàn rọra dìde kúrò lọ́dọ̀ ẹ̀ mo lọ sí toilet mo lọ nu ojú mi ni. Ẹ má bínú. Ẹ káàbọ̀ Dádì Kúnlé Adéyẹmí. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ máa pín ètò, ẹ jọ̀ọ́ ẹ máa bá wa pín ètò bí ẹ ṣe ń wọlé. Ẹ jẹ́ kí n sáré wá orin tí a máa gbádùn nígbà tí mò ń wo ẹ káàbọ̀ mọ́mì mi Leo kò ṣe é má ní Esther. Ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín bí ẹ ṣe ń wọlé. Mo dúpẹ́. Ẹ káàbọ̀ sí orí ètò.
jẹ́ ká kó lódùmarè kápọ̀ balùwàyé káyé wà lè dùn ní gbẹ̀yìn gbẹ̀yìn lára ìbílẹ̀ mú pé ìyá o. ilẹ̀ dákun bá wà o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹn rí. Fìtíkà ìkàlẹ́nu mọ́. Àtẹ̀ka ọkọ̀ tí a pèlè. Àmú ojú Olódùmarè mà yé ẹni bá jalè abalẹ̀ lọ. Olùdúwà bá wa tún lè ṣe òtún. Olùdúwà dá wa láre òbí sí náà. Ẹ káàbọ̀, ẹ kúrọ̀lẹ́ àbí ẹ kálẹ́ níbi tí ẹ bá wà. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò ànípẹ́ bẹ̀rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Tira wọn nítorí owó, Yorùbá ń tira wọn lẹ́sẹ̀ nítorí ipò. Wọ́n fẹ́ mi fáláre, wọ́n bá rí pẹ́lẹ́bí, wọ́n kò lè kó wájà, wọ́n tún polówó wá mú. Ọgbọ́n tí wọ́n gbọ́ ló gbé wọn délé ọlá, ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o. Àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́, tún padà wá dẹ́ni à ń fọwọ́ ti sẹ́yìn o. Ayoyoyo bí iná alẹ́, arúrú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ṣe. Yorùbá ronú. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Wọ́n sókè wọ́n tún ká wọn sísàlẹ̀ o. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ kúrú. Àwọn tí àyẹ̀fẹ́ yóò sì ti dẹni àtijọ́ Yorùbá yóò kó sílẹ̀ rẹ̀ wọ́n fọwọ́ lọ́wọ́. Bí àkùkọ tí abọ́ ẹ̀ ń gbòrìṣà ilẹ̀ o. Yorùbá ronú. Oríkì máa ń ború títí fọ́gbọ́n ọdún lẹ́yìn òkùnkùn bíríbírí ìmọ́lẹ̀ yàtọ̀ o. Ẹ jẹ́ ká kó lódùmarè kápọ̀ balùwàyé káyé wà lè dùn ní gbẹ̀yìn gbẹ̀yìn lára ìbílẹ̀ mú pé ìyá o. Ilẹ̀ dákun bá wà o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹn rí. Fìtíkà ìkàlẹ́nu mọ́. Àtẹ̀ka ọkọ̀ tí a pèlè. Àmú ojú Olódùmarè mà yé ẹni bá jalè abalẹ̀ lọ. Olùdúwà bá wa tún lè ṣe òtún. Olùdúwà dá wa láre òbí sí náà. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé gidigidi gan ni. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́ káàkiri ibi tí gbogbo wa wà tí ẹ ní àǹfààní láti máa gbọ́ mi. Ẹ ṣé gidigidi gan, mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú méjì tàbí mẹ́ta sí ẹ jọ̀ọ́. Ẹ má bínú, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá mi pín ètò yìí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ fún mi ní ìṣẹ́jú méjì ká tó bẹ̀rẹ̀.
mo kí wa ẹ jẹ́ ká kọ́ fi ti Olúwa síwájú náà. Mo ń rí wa bí a ṣe ń wọlé o, mo máa pe orúkọ gbogbo wa pátápátá níkọ̀ọ̀kan. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run alágbára jùlọ, a dúpẹ́ nítorí ẹ ṣeun, nítorí pé àánú yín dúró láéláé. A fẹ́ tẹ̀síwájú nínú ètò. Olúwa ẹ bá wa lọ́wọ́ sí i. Gbogbo ohun tí ó ti ẹnu mi jáde, ẹ jẹ́ kí ó ti ọ̀dọ̀ yín wá. Ẹ má jẹ́ kí n ṣe nípa ti ara o. Ẹ̀yin Ọlọ́run ni kí ògo àti ìyìn kí ó tọ́ sí. Níkẹyìn, a ó yin orúkọ mímọ́ yín lógo. Jésù agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbọ́ orin orílẹ̀-èdè wa kí a tó tẹ̀síwájú. Ẹ̀yin àti èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lẹ́ẹ̀kan sí i, ká tó tẹ̀síwájú, mo fi ìbà fún Ọlọ́run Baba, mo fi ìbà fún Ọlọ́run Ọmọ, mo fi ìbà fún Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi gbogbo nínú Olúwa, ẹ̀yin màmá mi gbogbo nínú Olúwa, ẹ̀yin imam, ẹ̀yin àfà, ẹ̀yin tí àbáláyé pé ewé a máa jẹ́, egbò a máa jẹ́ fáwọn tó bá ṣe é ní ọ̀nà òtítọ́. Ẹ kú iṣẹ́, ẹ̀yin bàbá mi gbogbo nínú Olúwa, ẹ kú iṣẹ́ Olúwa. Ẹ máa ṣe iṣẹ́ náà dé ìbéèrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin aláfẹ̀yìntì mi, gbogbo ẹ̀yin aláàánú olóore mi, gbogbo ibi tí àwọn ọmọ tí yín náà bá ń dé, olóore aláàánú ò ní wọ́n wọn. Mo kí bàbá wa Bánjí Akíntóyè, mo kí bàbá wa Adéníran, mo kí bàbá Chief Imam, mo kí Dr. Chief Sunday Adéyẹmọ, mo kí màmá Onítìrí pé ẹ máa ṣiṣẹ́, kò ní rẹ̀ yín o, kò ní sú yín o. Ẹ máa kó wa dé ilẹ̀ lérí láìpẹ́ láì jìnnà láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ sí ní kí wa ní kọ̀ọ̀kan. Ẹ jọ̀wọ́ ẹ má bínú bí mo bá ṣe rí orúkọ, torí comment kìnìyàn ó ń fò sókè torí mo ti rí orúkọ àwọn kan tí wọ́n tètè wọlé dẹ̀ mi ò tún rí mọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, tí mi ò bá dá orúkọ yín, ẹ má fi ṣe ìbínú. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí. Bí mo bá ṣe rí orúkọ ń bíbá ni mo ṣe máa pè é. Ẹ ṣé mo dúpẹ́. Màá bẹ̀rẹ̀ látòrí bàbá wa Terry ọmọ Aládé. Ẹ kú ọjọ́ mẹ́ta sà, ẹ ṣé gan ni o, mo dúpẹ́. Dádì Ọláyínká Adébísí, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé. Mọ́mì mi Selilat Ṣómọ̀rìn, ẹ ṣé gan ni mà, ẹ káàbọ̀. Bàbá wa èèyàn yìí, Dádì Ọlánìpẹ̀kun Táíwò, ẹ káàbọ̀ sà, ẹ ṣé gbogbo lẹ́ńkọ́ o. Wọ́n ní tí n bá ti rẹ́ni bí ẹni èèyàn bí èèyàn, inú mi á máa dùn, ara mi á máa yá gágá, nítorí pé mo ní bàbá, mo ní ọ̀gá, ó tún wá jẹ́ ọmọ ìyá mi àtàtà, Dr. Michaela. Mi ò ní wá yín tì láṣẹ Èdùmàrè. Ó nídìí tèmi àti yín ṣe pàdé lórí ìrìn àjò yìí. Ọlọ́run tó jẹ́ ká pàdé ara wa, ayé èṣù ẹ̀ṣẹ̀ wọn ò ní yà wá lórúkọ Jésù. Olúwa dilé àti ọ̀nà yín mú o, ojú òní tì yín, ẹ kú àdúró tì mí, ẹ kú gbogbo gbà. Ẹ ṣé mo dúpẹ́, mo mọ̀ lóore o. Ẹ ṣé, àjọṣe wo ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Mo kí dádì mi Ọládòṣù Isaac, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé mo dúpẹ́. Dádì Babalọlá Ọlálẹ́kan, ẹ ṣé. Bàbá mi John Joseph, mo kí yín dádì mi o.
ojú òní tì yín láíláí o, àdúrà yín máa gbà, ẹ kú àdúró tì mí, ẹ ṣé sà, mo mọ̀ lóore. Dádì mọ́mì Yẹmí Simon, ẹ káàbọ̀ sórí ètò. Mọ́mì mi Ọlájùmọ̀kẹ́ Àjọkẹ́ TJ, ẹ kú ọjọ́ mẹ́ta o, ẹ kú iṣẹ́ mà, gbogbo lé ńkọ́, a kú palẹ̀mọ́ ọdún, ẹ ṣé mo dúpẹ́ mà. Mi ò lè pe first name yín yìí dáadáa, but fabrics, kíní kan fabrics, ẹ ṣé o, ẹ káàbọ̀, ẹ ṣé gan ni. Mọ́mì Adéjọkẹ́ ṣó, ẹ káàbọ̀, ẹ ṣé mo dúpẹ́. Dádì Kúnlé Adéyẹmí, mo rórúkọ yín lákọ̀ọ́kọ́, ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́. Bàbá mi, bàbá ẹgbẹ́, Dádì Àlàó Ṣeun, ẹ káàbọ̀, ẹ ṣé, àkópalẹ̀mọ́ ọdún, bí àwọn orúkọ tí mo rí nìyàn bí mo ṣe sọ síwájú, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi, tí mi ò bá rí orúkọ yín, tí mi ò rí ni, so torí kọ́mẹ̀ntì yẹn ó ń jump lọ sókè ni. Kí n tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́, ẹ rí pé orí Ọlọ́run, tẹ́ bá ń gbọ́ pé Ọlọ́run ni mò ń jẹ, kọ́lọ́run kó jẹ́ kí n máa rí jẹ ni. Fún àánú tí mò ń rí gbà, mo dúpẹ́. Facebook jẹ́jẹ́ mi mo jókòó, wọ́n dẹ̀ fún mi ní stars, so ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ support iṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ lè fún mi ní stars, ó bẹ̀rẹ̀ láti 200, so ẹ lè fún mi ní stars. Tí n bá rí gbà, tí n bá rí owó yìí gbà, kì í ṣe pé mo fẹ́ kówó jẹ, mi ò yó, ebi ò pa mí, màá fi ṣe kí ni, màá kó fún iṣẹ́ ìyìnrere ti Yorùbá Nation, òun náà ló máa jẹ́ láṣẹ Èdùmàrè. So ẹ ṣé mo dúpẹ́. Dádì mi Jimmy Joshua, ẹ káàbọ̀ sórí ètò. No going back, Yorùbá Nation, no going back. Dádì Yusuf Tajudeen, ẹ ṣé mo dúpẹ́. Tí n bá ti bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́, mi ò ní lè tún máa dá orúkọ wa mọ́ torí mo fẹ́ ká bẹ̀rẹ̀, torí mi ò fẹ́ gbà wá lásìkò ju bí ó ṣe yẹ lọ. A máa tẹ̀síwájú. Dádì Akin Gold, ẹ ṣé, ẹ káàbọ̀. A máa tẹ̀síwájú. Ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́, ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́, ó pọ̀ bí iyanrìn. Ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀. Ibo ni ká ti bẹ̀rẹ̀ gan pàápàá? Ẹ wo orí àkọlé mi, tẹ́ bá rí àkọlé orí ọ̀rọ̀ tí èní. Ọba Oluwo, tí a mọ̀ sí Abdul Rasheed Àkànbí ti ìlú Ìwó, ó gbàlejò àwọn terrorists, ó gbà àwọn Taliban, ó gbà wọ́n ní àlejò ní ilẹ̀ Yorùbá. Kí n wá tó lọ síbẹ̀ yan, kí ló ń ṣe? Ẹ má bínú o, ẹ jọ̀wọ́, ọ̀rọ̀ tí máa sọ lénìí kì í ṣèmi ni máa sọ, nǹkan tí Ọlọ́run Ẹlẹ́dàá tó bá ń fi sí mi lẹ́nu, bẹ́ẹ̀ ló ṣe máa jáde. Torí mo jókòó, mo wá wo òye gbogbo ẹ̀ pé ibo là ń lọ, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wò láti ìgbà ayé bàbá wa Awólọ́wọ̀, Ọlọ́run kó fọ̀run kẹ́ bàbá Awólọ́wọ̀. Ẹ wò láti ìgbà ayé bàbá wa Bọ́lá Ìgè, mo wá jókòó, mo wá wò, mo wá bi Ọlọ́run pé Ọlọ́run ìwọ ni kò dídì kọ́ mi mọ̀ ṣe. Mi ò fẹ́ ṣe nípa ti ara, mi ò fẹ́ ṣe nípa ti ìfẹ́kúfẹ̀ẹ́ ara. Mo wá rò pé kí ni wọ́n ń pè ní Yorùbá gan pàápàá? Àwọn wo ló tẹ Yorùbá dó? Àwọn wo ló tẹ Yorùbá dó? Gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́, Odùduwà, ibo ni Odùduwà tó tẹ ìran Yorùbá dó? Ibo ni Odùduwà ti wá gangan pàápàá? Because kò yé mi, kò tiẹ̀ yé èèyàn mọ́. Ibo ni Odùduwà, ibo ló ti wá kó tó tẹ? Ṣé mọ̀ pé a gbọ́ nínú ìtàn wípé Ilé-Ifẹ̀, kò sí bá ṣe máa sọ ìtàn Yorùbá, a máa dá orúkọ Odùduwà, a dẹ̀ máa dá orúkọ Ilé-Ifẹ̀. Odùduwà yìí, ǹjẹ́ a rántí orísun Yorùbá? Ibo l'Odùduwà gangan ti wá pẹ̀lú àgbà? Ibo ló ti wá? Torí pé ọ̀rọ̀ Yorùbá, ẹ jọ̀wọ́ ẹ má bínú sí mi, because àwọn nǹkan kan wà tá a ní láti dìjọ ṣe kádìjọ yẹ̀wò, kádìjọ gbé yẹ̀wò. Ibo ni Odùduwà yẹn ti wá? Ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́ nínú ìtàn, ó lágbára gan-an, ó ní agbára gidigidi gan-an.
ìyẹn lọ bẹ́ẹ̀ ní ayé ọjọ́ òun nígbà tí ilẹ̀ Yorùbá ń jẹ́ ilẹ̀ Yorùbá, nígbà tí eku ń ké bí eku, tí ẹyẹ ń ké bí ẹyẹ, tí ọmọ ènìyàn ń fọhùn bí ọmọ ènìyàn. Ẹ mọ̀ wípé ọba àwọn tó lágbára ni, kò sí ẹni náà tó lè gbójú wo ọba ní ilẹ̀ Yorùbá nítorí pé agbára ó wà. Ẹ káàbọ̀ mọ́mí Adékìlẹ́kùn Táíwò Yédúnjọbí, nítorí pé agbára yẹn wà. Torí pé tí ọba bá sọ wípé tó ọba bá sọ pé òun fẹ́ gba ìyàwó, tó bá gbé ẹsẹ̀ lé ìyàwó ọmọ ìlú, kò sí, ó gbélé ni, kò sẹ́nì kankan tó máa mú ọba sí, àbí bẹ́ẹ̀ kọ́. Kí n tó bẹ̀rẹ̀, mo ṣe ìbà fún orí adé o, mo ṣe kábíyèsí o, mo ṣe kábíyèsí o, mo ṣe kábíyèsí o. Àbí bẹ́ẹ̀ kọ́, ní ayé ọjọ́ òun, ojú ọba ló ní ọba àti ìjòyè àti àwọn ẹ̀mẹ̀wà ọba. Wọ́n a máa jókòó sí ààfin, ó ní ipá tí wọ́n máa ń kó nínú ìlú, ó ní agbára, torí pé agbára yẹn wà níbẹ̀. Àwọn ọba ní ayé ọjọ́ òun nígbà tí ilẹ̀ Yorùbá ń jẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n ní agbára débi pé kí ni, wọ́n lè kó orí ènìyàn sí ẹ̀yìn, wọ́n lè gé orí ènìyàn. Àníbo ni gbogbo wàhálà Yorùbá yìí ti bẹ̀rẹ̀? Ẹ jọ̀wọ́ ẹ má bínú o, mi ò yájú sọ́ba o, mò ń sọ ọ̀rọ̀ ni o, because mò ń wòye, mo kàn ń wòye ni. Àwọn wo ló ta àwọn ìran Yorùbá fún ẹrú? Nígbà tí àwọn òyìnbó burúkú yìí tí wọ́n fi wá sí ilẹ̀ Yorùbá nígbà náà, láyé ọjọ́ òun, láyé lọ́hùn. Àti ẹ̀ tí mọ̀ pa máa wá sí ilé ayé. Àwọn wo ló gbé ìran Yorùbá tà? Torí pé tẹ bá wà ní Amẹ́ríkà, ẹ máa rí àwọn dúdú tí wọ́n ti wà. Tẹ bá wà ní Brazil, ní Jamaica, ní Canada, ní London, káàkiri ibi tẹ́ bá, kò sí ṣáá ni ẹ máa rí dúdú níbẹ̀. Àwọn dúdú tá dẹ̀ ń rí wọ̀nyí, àwọn Yorùbá ló pọ̀ jù nínú wọn. Wọ́n jẹ́ àwọn ọmọ Yorùbá tí wọ́n ṣe kíni, tí wọ́n tà fún àwọn ọba ní ayé ọjọ́ òun, tí wọ́n tà fún oko ẹrú, tí wọ́n tà fún àwọn òyìnbó. Gẹ́gẹ́ bí ìtàn tí a kà, tí èmi kà, tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin náà kà, torí káàkiri ní ìlú òyìnbó tẹ́ bá lọ, ẹ máa bá wọn dúdú pàdé ṣáá ni, tó jẹ́ pé wọ́n kó ní oko ẹrú. Ẹ wá wò nígbà tí wọ́n fi ń kó wọn ní oko ẹrú, nígbà tí wọ́n fi ń kó wọn lóko ẹrú, tí wọ́n fi ń bọ̀, ṣé mọ̀ pé àwọn ẹlòmíì wọ́n kú sọ́nà. Ẹlẹ́dàá àwọn eléyìí wọn ò lè ṣe àdúrà, wọ́n máa èpè ni wọ́n máa ní ẹlẹ́dàá wọn máa ṣẹ̀ fún kíni, fún ìran Yorùbá. Èpè ìyẹn lọ bẹ́ẹ̀. Ìdí nìyẹn tẹ́ bá bá àwọn dúdú mi pàdé lọ́nà ní àwọn ìlú tí mo dárúkọ sílẹ̀ wọ̀nyí, tí ẹ bá bá wọn pàdé, inú wọn ò kí ń dùn. Tí wọ́n bá dúdú tó jẹ́ ti Áfíríkà pàdé, wọn a máa sọ pé ẹ̀yin lẹ tà wọ́n fún àwọn òyìnbó wọ̀nyí, ẹ̀yin lẹ tà wọ́n fún oko ẹrú, pé ẹ fẹ́ràn àwọn lẹ ṣe tà wọ́n, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Inú wọn ò kí ń dùn. Ẹlòmíì tí wọ́n bá tẹ̀ ti gbọ́ báyìí, wọ́n lè máa bá ara wọn ṣe ọ̀tá tí kì í ṣe ènìyàn. Tí mo bá ń parọ́, ẹ jọ̀wọ́ ẹ sọ fún mi. Ṣé ti rí pé ìgbà mẹ́rin náà mo wá ṣe wò pé Yorùbá, ẹ jẹ́ ká wá gbọ́ná, kí ni nǹkan tó ń ṣe wá? Ìgbà wo la fẹ́ gbọ́n gangan? Ara nǹkan tí a ti fa ṣẹ́rí nígbà míì, a ti fa kí ni àwọn ìran, àwọn tí wọ́n tẹ Yorùbá, àwọn ọba wọ́n ti ṣe kí ni, wọ́n ti ṣe àfọwọ́fà. Àwọn nǹkan kan wà tí wọ́n ń pè ní ègún, wọ́n ti lọ ṣe. Kì í ṣe Awólẹ̀ nìkan, kì í ṣe èpè Awólẹ̀ nìkan ló ń ja Yorùbá. Àwọn nǹkan tí àwọn bàbá tí wọ́n ti ṣe, ó dàbí pé ó ń ṣe wá. Bóyá ká mọ ibi tá máa kọjú àdúrà sí. Mò ń bọ̀ o, mi ò tíì dé, torí pé mo ní láti bẹ̀rẹ̀. Èmi àti bàbá mi kan àdìjọ ń discuss kínní yìí ní àná nígbà tí Oluwo ṣẹlẹ̀. Ẹ wò ó, ìyẹn lọ bẹ́ẹ̀. Ní ayé ọjọ́ òun, bí mo ṣe sọ, ṣé mọ̀ pé a ní àwọn oríṣiríṣi òrìṣà ní ilẹ̀ Yorùbá. A máa sọ nípa ẹ̀ ní ọjọ́ iwájú.
a ní òrìṣà ìbejì òrìṣà ní ilẹ̀ Yorùbá. Àfín mi ò mọ̀ bóyá àfín òrìṣà, àwọn abuké òrìṣà ni wọ́n. Ṣé mọ̀ pé gbogbo àwọn kinní wọ̀nyí, àwọn kinní wọ́n máa ń fi wọ́n ṣe kinní, wọ́n máa ń fi wọ́n bọ ọrẹ̀, wọ́n máa ń fi wọ́n ṣe ètùtù. Ènìyàn dẹ̀ ni wọ́n. Ẹ ṣé mọ́mí Ọlájùmọ̀kẹ́ Àjọkẹ́, ẹ ṣé mà. Odùduwà tẹrẹ̀ wá láti òde ọ̀run and is the last ancestor unlike Ọbàtálá, Ọ̀rúnmìlà, Ṣàngó, Èṣù, Ògún. Ẹ ṣé gan mà. So ìyàn lọ bẹ́ẹ̀, àwọn òrìṣà wọ̀nyí ṣé mọ̀ pé wọ́n máa ń bọ wọ́n máa ń lò wọ́n máa ń fi wọ́n ṣe ètùtù. Kéèyàn kàn déédé kí ọba, ṣé mọ̀ pé nǹkan tí ọba bá wí òun ló máa ń ṣe, tọba ló máa ń ṣe. Tí wọ́n bá ní kí wọ́n lọ mú ààfin wá, ààfin tàbí abuké, tí wọ́n bá lọ mú wá, ṣé mọ̀ pé wọ́n máa ń fi wọ́n ṣe ètùtù. Kéèyàn máa fi ènìyàn ṣe ètùtù, ṣé mọ̀ pé ó ní ọ̀nà ó lẹ́yìn gbogbo nǹkan tí wọ́n ti ṣe ní ayé ọjọ́ òun. Àwọn aláboyún, kéèyàn lọ mú aláboyún. Tẹ́ bá rántí nígbà kan tí mo fi ṣe program, nígbà tí mo fi ń ṣe ètò, mo sọ wípé wọ́n ní ká sọ fún àwọn aláboyún pé kí wọ́n má jáde, kí wọ́n má lọ sí campaign, kí wọ́n má bá wọn lọ sí rally àwọn olóṣèlú, torí pé àwọn aláboyún ni wọ́n fẹ́ fi rúbọ, wọ́n fẹ́ fi wọ́n ṣe ètùtù. Ṣé rí pé gbogbo nǹkan wọ̀nyí ènìyàn, kéèyàn máa fi wọ́n ṣe ètùtù, kéèyàn máa fi ènìyàn ẹlẹ́ran ara, ènìyàn tí èèyàn ò lè dá, tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè dá, ènìyàn tó lẹ́jẹ̀ tó ní omi lára bí àwọn alágbára wọ̀nyí, kéèyàn máa fi wọ́n rúbọ. Ṣé mọ̀ pé téèyàn bá wà nínú ẹkún tó bá ṣẹ́ èpè fún ènìyàn, ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe máa rí, kò sí ọṣẹ tí onítọ̀hún tó lè fi wẹ̀ ẹ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gbogbo àwọn iṣẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba wọ̀nyí tí wọ́n ti ṣe. Tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba ní ayé ọjọ́ òun tí wọ́n ti ṣe, òun ló dàbí pé ó kún ara nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Nítorí pé ìwọ ò gbọ́ mi, èmi ò gbọ́ ẹ. Ìwọ ló jù mí lọ, èmi ni mo jù ẹ́ lọ. Ìwọ ò tó mi, èmi ò tó ẹ. Ìwọ ò jámọ́ kankan, èmi ò jámọ́ kankan. Ṣé rí pé ó ti ń ṣẹlẹ̀ láti ọjọ́ tí ó ti pẹ́, nítorí pé kíni, nítorí gbogbo àwọn wàhálà, nítorí gbogbo àwọn ègún. Ó jẹ́ nǹkan tó ń fa wàhálà fún ìran Yorùbá. Ta dẹ̀ ní láti kíyèsára, ta ní láti máa kún fún àdúrà. Tí àwọn Mùsùlùmí, Kìrìsìtẹ́nì, tí àbáláyé, ta ní láti gbóhùn àdúrà sókè, nítorí pé kò tiẹ̀ wá yéèyàn mọ́ báyìí. Ẹ káàbọ̀ bàbá mi Jímọ̀ Adé Ayọ̀mí, kò yéèyàn mọ́ báyìí bó ṣe ń lọ. Ẹ wo, ṣé ẹ rántí Bámiṣé? Ṣé mọ̀ pé Bámiṣé tó wà nínú mọ́tò ìjọba, ó wọ bọ́ọ̀sì ìjọba ti ìpínlẹ̀ Èkó. Kí ló ṣẹlẹ̀ sí ọmọ ọlọ́mọ? Ìgbà tí wọ́n máa rí òkú ọmọ yìí, thank God pọ́mọ yẹn ti pè, ó gbọ́n, ó ti pe ọ̀rẹ́ ẹ̀ kan, ó jẹ́ kí wọ́n mọ̀. Ṣé mọ̀ pé kí ló ṣẹlẹ̀ sí nígbà tí wọ́n rí òkú ẹ̀? Ojú ara ọmọ yẹn òun ni wọ́n lò. Ta ló ṣe? Ó dá mi lójú pé àwọn olóṣèlú ni wọ́n mọ̀ sí. Ìlú tó ní ọba tó ní ìjòyè nílẹ̀ Yorùbá, ọba kankan, ọba aládé kankan, wọn ò dẹ̀ dá sí. Ó dìgbà tí nǹkan bá kàn wọ́n gangan, àwọn aládé, àwọn ìjòyè, àwọn olówó, àwọn ọlọ́lá ilẹ̀ Yorùbá, wọn ò ní dá sí, nítorí pé kò kàn wọ́n. Ara nǹkan tó ń ba ilẹ̀ Yorùbá jẹ́, ara nǹkan tó sún wa dé ibi tá a délé nìyẹn. Mọ́mí Ayọ̀mídé tàbí Dádì Ayọ̀mídé Tọ́pẹ́, ẹ káàbọ̀. Ẹ wò ó, Bámiṣé ní ìpínlẹ̀ Èkó, mo fi ń ṣe àpẹẹrẹ ni. Ara ẹ̀gún tí mo sọ pé ó ń ja ìran Yorùbá nìyẹn. Ẹ wo Bámiṣé, àwọn òbí ẹ̀, wọ́n ní ọjọ́ lórí. Ọjọ́ ogbó ni wọ́n fi bí ọmọbìnrin yìí, gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́. Wọ́n gba omijé lójú àwọn òbí ẹ̀. Ọlọ́run má jẹ́ ká sunkún alẹ́, ẹ̀yin èèyàn mi.
Ọlọ́run má jẹ́ ká sunkún ọjọ́ alẹ́. Ọmọ tí wọ́n ti ní ayọ̀, tí wọ́n ti ní gbogbo gbàgbà àti ìrètí wọn ó wà ní ọwọ́ ọmọbìnrin yìí, ọmọ ọdún 25. Wọ́n dẹ̀ ṣe kíni, wọ́n gé ẹ̀mí ẹ̀ légbodò. Babájídé Sanwó-Olú ó wà níbẹ̀. Ó ṣe bí ìgbà tẹ́ pé kò kàn án. Nítorí pé kíni, àsìkò ìbò ń bọ̀ wá. Wọ́n dẹ̀ ní láti máa ṣe ètùtù, wọ́n máa ṣe ìrúbọ. Ẹ sọ fún mi, ṣé ẹ̀yin rò wípé inú àwọn òbí Bámiṣé, ṣé ẹ rò pé inú wọn máa dùn ni? Ọgbẹ́ ọkàn, wọ́n dá wọn lóró ọjọ́ alẹ́. Ṣé rí pé èpè tí wọ́n bá ṣẹ́, Ọlọ́run mọ̀ ń gbọ́, kò sí ẹ̀dá náà. Mi ò fẹ́ mọ wòlíì tàbí àáfàá tàbí babaláwo tó lè ṣe kíni, tó lè yẹ̀ kúrò lórí àwọn tó ṣiṣẹ́ yìí ní ilẹ̀ Yorùbá dẹ̀ ni. Ǹjẹ́ kò wá yẹ ká ti ibi ìsáná ká kíyèsí sí Ògùn? Kò kàn mí, kò kàn mí, kò kàn mí. Ẹ wo gbogbo àwọn àgbààgbà, gbogbo àwọn àgbààgbà, gbogbo àwọn olówó, gbogbo àwọn ọlọ́lá ilẹ̀ Yorùbá, gbogbo wọn ṣe kíni, wọ́n dákẹ́, wọ́n ń wò, torí pé kò tí ì kàn wọ́n. Nítorí pé ká sọ pé àbúrò wọn tàbí ẹ̀gbọ́n wọn tàbí ọmọ wọn ní Bámiṣé tàbí ní Tolúlọpẹ́ Arótilé tàbí olóògbé Olúgbénga Owólabí àbí ọmọ Rachel Ọ̀pálẹ̀yẹ tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn tí wọ́n dẹ̀mí ọmọ ọlọ́mọ légbodò, ká sọ pé ẹbí wọn ni, ká sọ pé ọmọ wọn ni, wọ́n á má sọ̀rọ̀ sókè. Ṣùgbọ́n kò kàn mí, kò kàn mí, òun ló sún wa débi tá a dé. Ìdí nìyí nípa ọ̀rọ̀ Yorùbá Nation, kò kàn mí, kò kàn mí, òun ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú yan. Ẹ tiẹ̀ má jẹ́ kí n sì lọ síbẹ̀ yan. Ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀. Ṣé ẹ rántí Olúwo? Ẹ rántí ní ọdún 4 sẹ́yìn? Ṣé ẹ rántí bàbá kan tí wọ́n ń pe orúkọ bàbá yìí ní Abíọ́lá Ògúndòkun? Tí ẹ bá rántí, ó wà ní orí YouTube. Bàbá yìí ṣe kíni? Bàbá yìí sọ oríṣiríṣiríṣi nípa ọba Abdul Oluwo of Iwo. Ó túṣu dé ìsàlẹ̀ kòkò. Tí ẹ bá fẹ́ gbọ́, ẹ jọ̀ọ́ ẹ lọ sí orí YouTube, ẹ lọ gbọ́ lọ́dọ̀ Àṣàbí Africa. Ibẹ̀ ni bàbá yìí ṣe kíni, ó ṣe tán, ó kábàámọ̀, nítorí pé bàbá yìí náà ọwọ́ tí wọn náà mọ́ o, ọ̀nà ẹ̀bú, ọ̀nà ibi làwọn náà fi ṣe kíni, ojú ayé òun náà làwọn náà fi gbé Olúwo síbẹ̀. Àkànbí Abdul Oluwo of Iwo, ojú ayé. Wọ́n ní wọ́n ń wojú, wọn ò lọ bó ṣe yẹ kí wọ́n ṣe, bó ṣe yẹ ní ilẹ̀ Yorùbá, tó jẹ́ pé Ifá, ẹni tí Ifá bá mú, bí a ṣe gbọ́, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀, láti ẹnu bàbá Abíọ́lá Ògúndòkun, Ifá kọ́ ló mú un. Wọ́n mú un nítorí pé àwọn náà nídìí fún òṣèlú, òun ni wọ́n ṣe mú Abdul Àkànbí. Láti ìgbà tí ó dẹ̀ ti dé orí àga, ẹ sọ fún mi, kí ni nǹkan tí Abdul, kí ni nǹkan wo ló ti ṣe, nǹkan dáadáa wo ló ti ṣe fún ìlú ẹ̀, ìlú Ìwó? Ẹ sọ fún mi. Ẹ sọ fún mi. Ó ṣe. Ẹ rántí arábìnrin tó fẹ́ ọmọ Canada, ọmọbìnrin Canada kan báyìí tó fẹ́ níyàwó, tọmọbìnrin yẹn bí ọmọkùnrin kan fún. Ṣé ẹ rántí àbí ẹ rántí? Gbogbo wọn ṣe ọjọ́ kan a máa sọ nípa ẹ̀. Mi ò fẹ́ gbà wá lásìkò tó ráwọn kan míì wà tá máa sọ ni, mi ò bá fi hàn díẹ̀ nínú ẹ̀ hàn wá. Chanel àbí kí ni wọ́n ń torúkọ ìyàwó ẹ̀ tó fẹ́ tó bí ọmọkùnrin tó wá láti Canada. Ibẹ̀ lẹ máa ti mọ̀ pé tí mo ti ní mi ò ní bùyàn, ẹ máa mọ̀ disgrace, adójútì ni, amúnibú ni, òun ni ọba Olúwo. Ọba tí ò ná ní, ọba tí ò bìkítà, ẹni tí ò tiẹ̀ tọ́. Ṣé ẹ ti wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba ilẹ̀ Yorùbá wọ̀nyí ni wọ́n ń ṣe kíni, ni wọ́n ń kó wa, wọ́n ti kó ìran Yorùbá, wọ́n ń kó wọn sí ẹnu, wọ́n ń kó wa sí ẹnu ẹkùn. Ṣé kí n sọ bẹ́ẹ̀ ṣá? Wọ́n rí ẹkùn, wọ́n rí ikú, wọ́n rí ihò nílẹ̀ báyìí, wọ́n dẹ̀ ń kó ìran Yorùbá sí. Nítorí kíni? Nítorí owó, nítorí agbára. Inú wọn ni Olúwo. Olúwo gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀,
mi ò kí ń ṣe fracas torí èmi náà perfect kò dẹ̀ sẹ́ni tó perfect ṣùgbọ́n ibi tọ́rọ̀ dé nísìnyìí Olúwo ló fà ó yẹ ká máa gbé ṣe kí ni ká máa ṣe kábíyèsí fún ni ṣùgbọ́n mi ò ní ṣe kábíyèsí fún torí kò wọ́ tiẹ̀ kì í ṣẹni tá a máa yìn karambani ìkà ọ̀dájú ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni bí òun ni Olúwo Abdul Rasheed òun ni akótilétà nítorí àtẹnujẹ nítorí ipò ó fẹ́ ta ìran Yorùbá bóyá ó tiẹ̀ ti tà ṣùgbọ́n mi ò ní sọ pé ó ti tà àwa ò ní gbà fún àwa là ní gbà àti ọdún àti ọdún mélòó sẹ́yìn tí àwọn ènìyàn ní ìlú wọn tí wọ́n ti àwọn ọmọ Ìwó tí wọ́n ti ń sọ oríṣiríṣi tó ti ń ṣe bíi olóríkórí tó ti ń ṣe bíi ọba tí ò ṣèṣe ọba tó jẹ́ pé ó mu igbó ó ti gbé ìlú òyìnbó rì ó ti gbé Canada ó ti gbé ní Amẹ́ríkà kò lè wọ ibẹ̀ padà mọ́ nítorí pé 419 ọba amúgbó orí ẹ̀ ti kú ọpọlọ ẹ̀ kò ṣiṣẹ́ mọ́ ṣe mọ̀ pé téèyàn bá ń tí mu igbó àwọn tó mu igbó yàn tẹ́ bá wò ọpọlọ wọn máa ń kú ni nítorí pé igbó yàn ó máa ń ṣe kí ni kò kí ń jẹ́ kí ọpọlọ ṣiṣẹ́ dáadáa ọpọlọ ẹ̀ ti kú ní ọdún tí ó kọjá ni ṣe rántí tó kó gbogbo òrìṣà ní ilẹ̀ Yorùbá kí ni ẹ̀sìn àkọ́kọ́ tí ó wà ní ilẹ̀ Yorùbá kí àwọn òyìnbó tó bẹ̀rẹ̀ sí ní kó ìgbàgbọ́ àti kristẹni pẹ̀lú mùsùlùmí kí wọ́n tó kó àwọn ẹ̀sìn àjèjì kí wọ́n tó kó wọn dé ilẹ̀ Yorùbá ẹ̀sìn àbáláyé ní ilẹ̀ Yorùbá òrìṣà tó tún wá jẹ́ ọba ó wá lọ ń kó òrìṣà jáde ǹjẹ́ ọba kan máa ṣerú ẹ̀ ó ti pẹ́ tó yẹ kí wọ́n rọ̀ lóyè bàbá Abíọ́lá Ògúndòkun ní ọdún náà lọ́hùn wọ́n dẹ̀ tẹnumọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ yí Ọlọ́run ṣùgbọ́n àsìkò ti tó fún Olúwo láti ṣe kíni láti bẹ àwọn alálẹ̀ nítorí pé kò gbọ́dọ̀ máa lọ báyìí ó lọ ń gba àlejò àwọn Taliban sí inú ààfin ẹ̀ àwọn owó ní Taliban ṣé ẹ rántí ní ayé 9/11 ẹ̀yin tẹ́ bá wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀yin tẹ́ wo níbi gbogbo torí ní 9/11 gbogbo káàkiri àgbáláyé kò sẹ́ni tí ò gbọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ṣé ẹ gbọ́ nípa Bin Laden abẹ́ẹ̀gbọ́n àwọn ọmọ ẹ̀yìn Bin Laden Osama Bin Laden tó kọ̀ sí 9/11 terrorist tí wọ́n kọ̀ sí 9/11 tó jẹ́ pé wọ́n sọ ilé ọlá wọ́n sọ di ahoro wọ́n bà oríṣiríṣi nǹkan jẹ́ wọ́n sọ àwọn ọmọ ẹlòmíì wọ́n sọ wọ́n di òrukàn wọ́n sọ ẹlòmíì di ẹni tí ò láya mọ́ wọ́n sọ obìnrin míì di ẹni tí ò ní ọkọ mọ́ òun làwọn Taliban tí Olúwo tó lọ gbà wọ́n ní àlejò ní lẹ́nujọ́ àbí lánàá àbí jẹta ní ilẹ̀ Yorùbá ṣe rí pé ewu ń bẹ lóko lóńgẹ́ àbí ṣe rí pé ó ti dójú ẹ̀ báyìí a gbọ́dọ̀ ìjáfara léwu a ní láti wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nítorí pé ọ̀rọ̀ tó kóyàn lọ́kàn sókè ni pé ní ilẹ̀ Yorùbá kí ni Taliban wá lọ sí ilẹ̀ Yorùbá àyè tún wá gbà wọ́n lórí lọ́rùn láyà wọ́n wá lọ sí ààfin ilẹ̀ Yorùbá títorí Ọlọ́run ẹ̀yin èèyàn yìí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run àfi ká má sun àsùnwọra mọ́ báyìí nítorí pé kò sẹ́ni tó safe àwọn terrorist wọ́n ti wà káàkiri ilẹ̀ Yorùbá ṣe ti wá rí i pé kò sẹ́ni tó ń pa irọ́ mọ́ báyìí kí ni a máa ṣe fún Olúwo ìgbà tó Olúwo wò gìràgìràgìrà kò sí ọmọ Yorùbá kankan tó lè fẹ́ tó lè mú láya mọ́ kò sí ọmọ ìlú Ìwó bí àwọn obìnrin Yorùbá bí wọ́n ṣe dá tó obìnrin Yorùbá wọ́n mà dára o kò sí èyí tí Olúwo tó lè fẹ́ nínú wọn kò sí ọmọ Ìwó tó lè fẹ́ ká tiẹ̀ wá sọ wípé kò wù láti fẹ́ ọmọ ìlú ẹ̀
kì í ṣe ẹ̀ṣẹ̀ kò wá rí bòmíì níbi ilẹ̀ Yorùbá ṣe tóbi tó kò sí ọmọ Yorùbá kankan tó lè fẹ́ àfọmọ Fúlàní ọmọ rádaràda àwọn ọmọ ìrankíran àwọn tí ò níran ó fẹ́ ọmọ Fúlàní ló gbé sí ilé báyìí tó bá yá ọmọ Fúlàní á bímọ àbí bẹ́ẹ̀ kọ́ ọba lọ́la á bí ọba lọ́la gẹ́gẹ́ bí ohun tá a tiẹ̀ gbọ́ wọ́n sọ fún wa wípé láti ẹnu bàbá Abíọ́lá Ògúndòkun wọ́n jẹ́ ká mọ̀ wípé Olúwo kò wá láti ìdílé ọba ṣé tí wàá rí pé èèwọ̀ ara nǹkan èèwọ̀ tá à ń sọ pé wọ́n ń ṣe ní ilẹ̀ Yorùbá ní ara ènìyàn kẹ máa mú ẹni tí ò wá láti ìdílé ọba kẹ máa fi jẹ ọba èèwọ̀ ní gbogbo ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ báyìí gbogbo ẹ̀ ló ṣe jẹ́ kó rí bó ṣe rí nígbà tó jẹ́ pé ojú ẹ̀ ń wojú ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe wọ́n ní ká ṣe bí wọ́n ṣe ń ṣe kó bá lè rí bó ṣe yẹ kó rí wọ́n kọ̀ wọ́n ṣe wọ́n ń wojú nítorí nǹkan wọ́n ti gbàgbé ọjọ́ ọ̀la òun ló wá délẹ̀ tán báyìí o nǹkan èèwọ̀ ara nǹkan èèwọ̀ tí ò yẹ kí wọ́n ṣe tí wọ́n ń ṣe òun nìyí tí kì ọba tó bá jẹ́ pé ọba ilẹ̀ Yorùbá gangan tó yẹ pé Ifá ló gbé débẹ̀ ó ṣèwọ̀ kí ọba náà kó tó máa lọ gba Taliban sí ààfin ẹ̀ títorí kíni ṣé ó fẹ́ pa àwọn tó wà ní ìlú yan ni ó fẹ́ pa àwọn tó wà ní ìlú yan nítorí pé àwọn Fúlàní torí nǹkan tó ṣe lọ fẹ́ ọmọ Fúlàní náà nìyẹn èmi ò gbọ́ rí ẹ káàbọ̀ dádì mi Ọládélé Hamidu Israel ẹ káàbọ̀ sà nǹkan tẹ́mi kàn fẹ́ kó mọ̀ ni pé kò sí ọba kan tó lọ fẹ́ Fúlàní tí Fúlàní yan wá bímọ tó wá di ní ọ̀la tẹ́ bá rò pé ọmọ náà máa jẹ ọba ní ilẹ̀ Yorùbá ẹ ṣe mistake èèwọ̀ ni èèwọ̀ kójú má rí bi gbogbo ara pátápátá òun ni ògùn ẹ̀ bẹ́ẹ̀ ni èèwọ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Yorùbá nation aláwa ń lọ a dẹ̀ ti lọ Ọlọ́run ti gbà fún wa Olúwo bó fẹ́ bó kọ̀ àwọn ìwọ àtàwọn terrorist ẹ̀yàn àtàwọn Taliban yan mo gbà ládùúrà pé àwọn Taliban yan gan orí ẹ̀ báyìí wọ́n ti máa bẹ̀rẹ̀ tó máa ṣá kàbàkàbàkàbà pẹ̀lú àwọn Fúlàní tó sọdẹ bí ẹ ọmọ ọ̀rankíran amúnibúni òun ni Olúwo Abdulrasheed Àkànbí bẹ́ẹ̀ ni mo sọ ẹnu mi dẹ̀ gbà ó kì í ṣe ẹni téèyàn ń bu ọlá fún ó kì í ṣe ẹni téèyàn ń ṣe kábíyèsí fún torí pé àwọn tó ti wà ní orí àga tẹ̀yìn jókòó sí yan tí wọ́n ti dí adé tí wọ́n fi dé ládé yan wọ́n ti kẹ̀yìn sí ẹ̀ torí pé o ti ṣe nǹkan èèwọ̀ ṣé kí ni nǹkan tí Olúwo fẹ́ sọ pé òun ò tí gbọ́ kí ni nǹkan tí Olúwo fẹ́ sọ pé òun ò tí mọ̀ ṣé Olúwo fẹ́ sọ wípé òun ò mọ̀ bó ṣe ń lọ ni ṣé bí wọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá ní ojoojúmọ́ ní ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ ọba ǹjọ́ yẹ ǹjọ́ tọ́ sí Olúwo láti máa lọ gba àlejò àwọn Taliban ó dẹ̀ mọ̀ ìtàn ó dẹ̀ ti gbé ìlú òyìnbó rí ó dẹ̀ mọ̀ bó ṣe ń lọ tí kì bá ṣe pé èèyàn ya ìkà ó ya ọ̀dájú ó jẹ́ kò náà ní kò bìkítà fún ìran ẹ̀ ìran ẹ̀yin èèyàn ẹ̀yin tèmi ìran Yorùbá ṣé ẹ ti wá rí báyìí tí mo bá ń parọ́ ṣé rí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí báyìí ṣé rí àwọn Taliban yan rèé o àwọn Taliban